Mo tún ti dé o. Mo tún ti dé o. Ọ̀rọ̀ bàbá Mohbad náà ni mo tún wá fún yín o. Bàbá Mohbad ti wá di ajé elékùú tó kàn ń gé gbogbo èèyàn jẹ o. Bàbá Mohbad ti wá di Ṣàngó tó ń bẹ́ nìkan jà tó ń kọ́ ọbọ gbogbo lé nímú báyìí. Bàbá Mohbad ti wá di fàlíwèrè pèsè gbòòrò báyìí. Ẹ dúró, àwọn wo ló ń ti bàbá Mohbad? Àbí bàbá Mohbad ló ń ti ààrẹ? Àwọn wo ló ń kọ́ bàbá Mohbad? Àbí bàbá Mohbad ló ń kọ́ ààrẹ? Àwọn àgbàdé bọ̀ wọ́n ní ẹni tá a kọ́ níkà tó ṣe. Ẹni olùfẹ́ mi, ìkà ti wà nínú ẹni náà ni o. Torí tó o bá ní ìkà nínú tẹ́lẹ̀tẹ́lẹ̀, ó difficult kan tó lè kọ́yàn níkà kéèyàn tó lè hùwà ìkà yẹn. Ó dàbí ẹni tí ò jalè rí ni tó lè òsì nínú ẹ̀jẹ̀ tó wá ní kó ká lọ lóko olè. Irú ẹni bẹ́ẹ̀ á rò pé méjì pé irú lọ́kùlọ̀ wo lẹ fi ń lọ mí? Èmi ò sínú ẹni tó ń jalè, ẹ wá ń folè lọ mí. But ẹni tó ní jẹ́ ká lọ sóko olè tóun náà sọ wípé ṣó lè tó máa yọ owó gidi ni, ẹ ti máa mọ̀ wípé olè ti wà nínú ẹ̀jẹ̀ ẹni náà tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ó kàn dúró dẹni tó máa invite ẹni. Bẹ́ẹ̀ lọ́rọ̀ bàbá Mohbad ṣe rí. Torí pé kí ni? Yomi Fabiyi la ṣì ń sọ pé wọ́n ń bú, wọ́n ń ṣépè fún tìdílé tọmọtọmọ. Àbíjọ́ wo ni mo sì sọ̀rọ̀ bàbá Mohbad tí mo sì mú fídíò wá fún yín bó ṣe ń ṣépè fún Yomi Fabiyi, bó ṣe ń sọ wípé ó ń fi òkú Mohbad gba owó, bó ṣe ń sọ wípé ó ẹ wo bí ọ̀rọ̀ bàbá Mohbad yìí ó ti wá lọ́wọ́ kan mí nù. Àwọn kan ní bóyá oògùn tí àwọn àtijọ́ sì ń ṣe sí wọn bóyá òun ló mú wọn. All well and good. Ó kú lè jó oògùn ní lóòótọ́. Torí ọ̀rọ̀ bàbá Mohbad lọ́dọ̀ ti tèmi ó ti kọjá ojú lásán. Ẹ jọ kí ni Latisneh olórí ẹbí kí ló tún ṣe fún bàbá Mohbad? Kí ni Latisneh olórí ẹbí kí ló tún ṣe fún bàbá Mohbad? Kí ló rà nígbà bàbá Mohbad? Ẹ jọ kí ni ẹ̀ṣẹ̀ Latisneh sí bàbá Mohbad? Bóyá ẹ̀yin tẹ́ wà lórí ìkànnì yìí, bóyá ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ ń wo ìkànnì yìí, torí mo mọ̀ wípé ó possible kẹ́ ẹ ti rí bàbá Mohbad bó ṣe yẹ̀yẹ́ Latisneh, bó ṣe sọ̀rọ̀ sí Latisneh, ó ṣeé ṣe kẹ́ ẹ ti rí. Fún àǹfààní èmi tí mi ò mọ nǹkan tí Latisneh ṣe fún bàbá Mohbad, òun ló ń jẹ́ kí n máa béèrè lọ́wọ́ gbogbo ojú tó ń wò mí pé ẹ jọ tẹ́yin bá mọ nǹkan tí Latisneh tó ṣe fún bàbá Mohbad, ẹ jọ ẹ bá mi fi sí orí comment section. Torí tí n bá sọ wípé èmi mọ̀, wàláì mò ń parọ́ tàn yín jẹ ni o. Latisneh tèmi mọ̀, olórí ẹbí platform tèmi mọ̀, ìjọ tí mo ti ń follow máa yẹn, máa yí wà discipline débi wípé, máa yí respect bàbá Mohbad débi wípé kò gbà kí anybody drag bàbá Mohbad lórí platform ẹ̀. Níjọ́ tí mo ti ń wo Latisneh platform, níjọ́ tí mo ti ń follow olórí ẹbí platform, olórí ẹbí ò tolerate nonsense pé kẹ́nìkan máa drag bàbá Mohbad lórí platform ẹ̀. Kí ni Latisneh wá lè ṣe fún bàbá Mohbad tó wá fi di wípé bàbá Mohbad tuntun wá ń tẹ̀sẹ̀ àgẹ̀rẹ̀ dé ọ̀dọ̀ Latisneh láti máa sọ̀rọ̀ sí Latisneh? Program Latisneh tí mo wò gbẹ̀yìn níbi tí bàbá Mohbad ti ń sọ̀rọ̀ báyìí, máa yẹn kàn dórí kodò báyìí ni. Máa yẹn kàn dórí kodò báyìí ni. Gbogbo ojú tó ń wò mí, ẹ jọ kí la fẹ́ pe ọ̀rọ̀ bàbá Mohbad nù? Orin wo la fẹ́ kọ sí gbẹ̀du bàbá Mohbad? Okay, let's see it in this way. Ṣé ká wá sọ pé ìyá Mohbad tó ní Jòsí ń pretend ni, tó ní owó ní Jòsí mọ̀? Ṣé ká wá sọ wípé ìyá Mohbad ti ń sòtọ̀ ọ̀rọ̀ báyìí? Àbí ṣé ká wá sọ wípé àwọn tó ti drag bàbá Mohbad sẹ́yìn pé ẹni jẹ́ bà lówó lọ́wọ́ ìwo níwà ló hù, ẹ jẹ́ kó owó lọ́wọ́ bàbá Mohbad, ẹ máa rí wà bàbá Mohbad? Now
bàbá Mohbad tí ń bá Yomi Fabiyi ṣe competition of mo ní follower ju ẹ lọ o ò ní follower tó mi, mo ní fèmù ju ẹ lọ o ò ní fèmù ẹjọ ṣé sọ́kà là ń gbá ni ọ̀ ṣé competition géèmù là ń ṣe ni ọ̀ àbí drama òun là ń ṣe lórí platform yìí tó fi di wípé bàbá Mohbad ń ṣe competition lórí ọ̀rọ̀ mo ní fèmù ju ẹ lọ mi ò ní fèmù ju ẹ lọ ní ẹni tó ń wá justice la máa ń wà a máa ṣe competition. Ibẹ̀ lọ́rọ̀ bàbá Mohbad ti ní kílẹ̀ gínú kí ni bàbá Mohbad bọ́ sórí social media sí bàbá Mohbad ti sọ̀rọ̀ àwọn di celebrity ọ̀sán gan torí pé àwọn náà ti ní follower àbí now gbogbo àwọn tó wá dúró ti bàbá Mohbad ni bàbá Mohbad bẹ̀rẹ̀ sí ní yẹ̀yẹ̀ náà bẹ̀rẹ̀ sí ní takùn náà bẹ̀rẹ̀ sí ní bájà ẹ lólùfẹ́ justice for Mohbad mo gbàládùra fún gbogbo yín ẹ ò ní rí mi gbé sọnù bí ó ṣe bí ọmọ mi ò ní yàdúrà yẹn gbà fún yín ẹni títí ẹdẹ ti bàjẹ́ kò ní bá ti ń gé lágbára Èdùmàrè ẹ jọ ẹ bá mi share fídíò yìí ó wà most important especially nítorí olórí ẹbí ẹ bá mi share fídíò yìí fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ ti subscribe ẹ subscribe sílẹ̀ Ẹlẹ́yẹlé Global TV kájà máa jẹ̀gbádùn ètò yìí ṣe rí pé ọ̀rọ̀ bàbá Mohbad ó ti wá lọ́wọ́ nǹkan mìíràn báyìí bóyá tẹ́yin tẹ́ẹ̀dẹ̀ ń wò mí bóyá tẹ́ ẹ bá mọ nǹkan tó kọlù bàbá Mohbad bóyá ẹ̀dẹ̀ lè sọ sí abẹ́ comment section èmi ò mọ̀ torí ọ̀rọ̀ bàbá Mohbad ó ti wá ń di bí àwọn àgbà ṣe máa ń sọ pé má má fi igi gún ojú olóore má má fi igi gún ojú olóore bàbá Mohbad ti ń fi igi gún ojú olóore báyìí gbogbo àwọn tó ń jà fún justice Mohbad gbogbo wọn ni bàbá Mohbad ti ń bájà báyìí sí gbogbo wọn ni bàbá Mohbad ti ń wọ̀n lépè ni wọ́n ti ń bájà ni wọ́n ti ń bọ ẹnu àtẹ́lù ẹ jọ irú ẹ̀dá wo ni bàbá Mohbad fẹ́ yà ṣé nǹkan tí bàbá Mohbad fẹ́ máa fi san oore fún àwọn tó ń jà fún justice ọmọ ìlélẹ̀ ọ̀ bóyá kí bàbá Mohbad dẹ̀ jáde kọ́ ní kẹ́nìbọ̀dì má jà fún àwọn ọmọ àwọn tó ìjà ara àwọn gbé bóyá á dẹ̀ clear everybody because níbi tọ́rọ̀ bàbá Mohbad ń lọ yìí sìn many people ẹ má jẹ́ kí n sọ pé average more than 70%, yeah, let me put it in that way, more than 70% wọ́n ti ń sọ pé bàbá Mohbad ò wá justice mọ́ owó ni bàbá Mohbad ń wá. I said it again, more than 70% wọ́n ti ń sọ wípé bàbá Mohbad ò fẹ́ kí justice yìí kó tètè wá sí ìparí owó tí bàbá Mohbad ń rí ó ti ń dùn mọ́ wọn. More than 70% for the third time tí mo sọ wọ́n ní ìjà tí bàbá Mohbad tó ń bá àwọn èèyàn jà nítorí wípé owó yẹn ò wọlé sọ́wọ́ bàbá Mohbad bó ṣe ń wọlé sọ́wọ́ wọn mọ́ ni. Wọ́n tiẹ̀ ní bàbá Mohbad ti ní platform títí wọn. Kò sí nǹkan tó bad tí bàbá Mohbad bá ní platform but kí ló ń jáde nínú platform yẹn? Kí ni outcome platform yẹn? Kí ni value tí platform yẹn tó ń hard sínú justice for Mohbad? Dọ̀lọ́lọ́ instead kó hard value ó ń destroy ni. Kí láǹfààní platform tẹ́ ní tí ò yield èso rere sínú justice tó jẹ́ pé ń ṣe ló ń destroy justice? Mo tiẹ̀ tún gbọ́ débi wípé wọ́n ní platform yẹn wọ́n ní àwọn ló ń control bàbá Mohbad. Mo gbọ́ ni o, wọ́n ní platform yẹn ohun tó bá ti ní kí bàbá Mohbad ṣe òun ni bàbá Mohbad ṣe. Bàbá Mohbad ẹ jọ̀ọ́ ṣé ẹ lè dá ìjà yìí jà? Bóyá tẹ́ ẹ bá lè dá ìjà yìí jà kẹ́ ẹ bọ́ síta kẹ́ ẹ declare pé everybody that is fighting for justice for Mohbad hang up, I can fight by myself. Kẹ́ wá wò bóyá àwọn èèyàn ò ní relent bóyá àwọn èèyàn ò ní padà lẹ́yìn yín.
àwọn kọ̀ọ̀kan gan tiẹ̀ like I said àwọn kọ̀ọ̀kan tiẹ̀ ti ń padà lẹ́yìn yín àwọn kọ̀ọ̀kan ti ń go against yín àwọn kọ̀ọ̀kan ti ń fẹnu àtẹ́lù yín nígbà táwọn kan bá ti lè ń sọ wípé owó lẹ̀ ń wá nínú justice for Mohbad tó wá rí fásitì sí ọ̀rọ̀ tí ìyá Mohbad sọ ṣé kò ti ń jọ bẹ́ẹ̀ àwọn kan ní fame lẹ̀ ń wá celebrity lẹ̀ ń wá nínú justice for Mohbad ṣé kò ti ń jọ bẹ́ẹ̀ nígbà tẹ́ ti ń bá Yomi Fabiyi figagbága ń sìn ẹ má gbàgbé pé before justice Mohbad come Yomi Fabiyi is a celebrity already he's a filmmaker he's an actor he's a celebrity already before justice for Mohbad ẹ̀yin wá ń sọ wípé celebrity Yomi Nàìjíríà nìkan ló mọ̀ celebrity tí all over the world ni torí pé ẹ ti ní fans lórí TikTok lórí Facebook torí pé ẹ ti ní fans Baba Mohbad ẹ̀dẹ̀ ń jẹ́ kán tìyìn wọ́n tìyìn ẹ̀yin náà dẹ̀ ń tira yín àwọn àgbàbọ̀ wọ́n ní a fool at 40 is a fool forever Baba Mohbad mo mọ̀ pé nǹkan tó wà nínú òun lẹ̀ yìí tá máa náwọn èèyàn kan ló ń kọ yín wọ́n lè máa kọ yín kíkọ́ yẹn wọ́n fi motivate nǹkan tó wà nínú yín ni ẹni tí ó bá níwà burúkú nínú ó máa wà very hard kan tó kọ níwà burúkú kó tó gbà àwọn àgbà tó ń pòwe lóòótọ́ wípé téèyàn bá ti lówó lọ́wọ́ ìwo níwà lèèyàn ń hù how many years before justice for Mohbad before kọmọ yín tó kú 10 years kọmọ yín tó kú mi rò pé dání 2 million lákàntì mi ò fi yọ yín o with the situation of Nigeria with the economy of Nigeria according to iṣẹ́ tẹ́ ẹ sọ pé ń ṣe mi ò pẹ́ lè dá ní 2 million lákàntì from 10 years to the time tí ọmọ yín kú yìí now ẹ ti wá ń dẹni tó ń wo 10 million 20M 15M nínú àkáǹtì yín táwọn èèyàn ń donate fún yín láti fi fight justice fọmọ yín ẹ̀yin náà ti ń bùgà òun ló ń ṣe jẹ́ pé kẹ́ ẹ máa kọjú ìjà sí gbogbo àwọn tó fẹ́ràn yín sí gbogbo àwọn tí wọ́n ń fight fún yín from information tí mo tún gbọ́ mi ò tí ì confam dáadáa mo tún gbọ́ information pé àwọn ọlọ́pàá tún ti ń arrest àwọn tó wà nínú ilé pẹ̀lú Mohbad níjọ́ tíṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ Baba Mohbad ṣe bí wẹ́n tó yẹ kẹ́ ẹ máa kàn sára sí òun ni Yomi Fabiyi ẹ má lè yẹ ká gbàgbé nígbà tó ń interview Naira Marley tó ń pè wá sí Corona Court ó ń jẹ́ kó máa yé wọn pé tẹ́ ẹ bá ń kọjú sóhun tẹ́ ẹ bá ń dàrẹ́ẹ̀tì ikú Mohbad sí ọ̀dọ̀ òun ó dàbí ọdẹ tó wà ní etí odò tó ń wo àti sọ akọni o ó ní wàláì tàláì súnmọ́bì láì ẹ máa pẹ́ létí omi ó ní tẹ́ ẹ bá fẹ́ rí justice fún Mohbad tẹ́ ẹ fẹ́ mọ àwọn tó pa Mohbad ó ní láti 12 hour 24 hour 48 hour 72 hours sí ìgbà tí Mohbad kú ó ní gbogbo àwọn tó ń wà ní vicinity yẹn ó ní gbogbo wọn ní kẹ́ ẹ lọ kó ó ní tẹ́ ẹ bá ti kó wọn ẹ máa rí ibi tí ikú Mohbad ti wá ọmọ náà sọ̀rọ̀ kò má tí ì pé ọ̀sẹ̀ kan tí Naira Marley sọ̀rọ̀ yẹn bóyá ó ti wà ní agenda àwọn ọlọ́pàá náà tẹ́lẹ̀ I don't know bóyá ọ̀rọ̀ tó dẹ̀ sọ yẹn òun ló ṣí wọn létí I don't know fẹ̀ẹ̀kàn tẹ́lẹ̀ gbogbo wa ti mọ̀ wípé tí nǹkan bẹ́ẹ̀ yẹn bá ṣẹlẹ̀ we are not talking about outside ibi tó ti ń bọ̀ wọ́n lè má tètè ṣiṣẹ́ dé ọbẹ̀ yẹn but first suspect gbogbo àwọn tó wà nílé yẹn ni wọn ò tiẹ̀ ń játare yẹn wọ́n wá lè máa ṣèwádìí yẹn lọ tó bá kó àwọn tinúlé tán o kan tó wá ṣèwádìí dé ìta o but first suspect àwọn tó wà nílé yẹn ni but àgbọ̀ pé wọ́n kó nǹkan kan gbà yẹn ọ̀ǹtí tí Yomi Fabiyi dé tó bẹ̀rẹ̀ sí ní finá sínú ìwé pé sínú ìsà òkété now mo gbọ́ information yẹn sí pé wọ́n ti ń arrest nínú àwọn tó wà nínú ilé nínú àwọn 15 àbí 14
tá a gbọ́ pọ́n wà nínú ilé wọn náà ti ń arrest wọn wishes tó bá yẹ pé lóòótọ́ ni wàláì inú mi dùn mo ẹ̀ṣẹ̀ ń rí i pé justice yìí ó yẹ̀ṣẹ̀ fẹ́ wá sí ìmúṣẹ ni torí tó bá ti lè mú àwọn yẹn ò ní fẹ́ ro ẹrù ẹlẹ́rù kódà tó bá ṣèṣì mú mẹ́rin kò sí bá wọn mẹ́rẹ̀ẹ̀rin ṣe lè stubborn tó ìkan ajẹ́wọ́nù wọn pé ẹ wá ń bí mi ò lè wá rẹrù ẹlẹ́rù kí n fa tèmi dání èmi kọ́ ni mo gbẹ̀mí Mohbad nǹkan báyìí ló ṣẹlẹ̀ nǹkan báyìí ló ṣẹlẹ̀ nǹkan báyìí ló ṣẹlẹ̀ ẹni lólùfẹ́ mi ẹ ò ní sọmọ nù bí òkú a ò ní fi irú eléyìí sọ fúnra wa wọn ò ní wá justice fọmọ yín ẹ ò dẹ̀ ní wá justice fọmọ tèmi náà lágbára Èdùmàrè ìṣọ́ tó péye ààbò tó péye Ọlọ́run máa fi ṣọ́ yín a máa fi ṣọ́ mi a máa fi ṣọ́ gbogbo àwọn ọmọ wa lágbára Èdùmàrè tó bá yẹ pé lóòótọ́ ni mo ṣe ń sọ lọ inú mi ń dùn wípé àwọn ọlọ́pàá ti ń ṣiṣẹ́ wọn bí iṣẹ́ ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí gbogbo ẹ̀yin tẹ́ bá nífẹ̀ẹ́ Mohbad lóòótọ́ tẹ́ ẹ fẹ́ kárí justice lóòótọ́ ẹ share fídíò yìí ẹ jẹ́ kó kan bàbá Mohbad lára kẹ́lẹ́ bá mi subscribe sílẹ̀ ilé Global TV ẹ fi ọkàn yín hàn lábẹ́ comment section ṣé wà ní bàbá Mohbad hù yẹn ṣé oògùn ló mú wọn ni àbí pé ló ń jà wọn àbí kí ni ká pè ẹ bá mi share fídíò yìí kẹ́lẹ́ bá mi subscribe sílẹ̀ ilé Global TV ẹ comment ẹ like kẹ́lẹ́ share mo sì ń ṣèwádìí lórí information yẹn o ó possible kó jẹ́ pé information tí mo máa mú wá fún yín ní ọ̀la nìyẹn tí n bá ti get right pé yá òótọ́ ni wọ́n arrest àwọn èèyàn good máa fún yín ní full details yẹn but ẹ jẹ́ ká ti máa bá ti bàbá Mohbad lọ kí n má gbà yín lásìkò now ṣé bí irú Yomi Fabiyi yẹn ló yẹ kó máa kan sára sí Yomi Fabiyi yẹn ló wá mú bí ọ̀tá sí ló wá ń bá figagbága lórí fame lórí celebrity tí ẹ ò kọjá Naija tí yín ti dókè òkun kàyín magi ìyẹn ò tó yín olórí ẹbí tó jẹ́ pé ó máa ń ṣàìdín ní gbogbo ìgbà òun mo ṣe ń wò pé àbí máa yí ṣe nǹkan kan fún bàbá Mohbad tèmi ò mọ̀ òun mo ṣe ń bẹ̀yìn pé ẹ fi ọ̀pọ̀ yín hàn lábẹ́ comment section kí ló lórí ẹbí ò bá ṣe tí bàbá Mohbad tó wá mú olórí ẹbí bú ẹjọ́ ta ló tó kàn ta ló kàn tí bàbá Mohbad tó fẹ́ bájà ta ló kàn tí bàbá Mohbad tó fẹ́ tigi bọ̀ lójú báyìí let's wait and see ẹ lólùfẹ́ mi information tí mo rí nìyẹn tí mo ní kí n tún sáré wá mú fún yín lórí ọ̀rọ̀ bàbá Mohbad tó tún mú ọ̀rọ̀ lórí ẹbí sẹ́nu kò sí ohun kan tí ó sọ sí lórí ẹbí tán máa yẹ kàn dúró kò lè báyìí ni ó dẹ̀ ń wò can you imagine ẹni tó ń jà fún ẹ ẹni tí ó gbà kẹ́nìbọ̀dì drag ẹ ìwọ wá ń drag ẹ bẹ́ẹ̀ yẹn wẹ́ gbogbo ẹ nǹkan tá a bá gbélé ayé ṣe òun náà la máa kẹsàn ẹ tó bá yá àwọn onírìn jù báyìí lọ lórí ọ̀rọ̀ láti sin olórí ẹbí versus bàbá Mohbad tí n bá tún gbọ́ ẹni information mi màá tún wá mú fún yín ire o.